Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Musilight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Musilight. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Musilight TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ètí à ń pè ní tútúbá ọ̀rọ̀ yìí tó torí rẹ̀ tá a fi fẹ́ gbé jáde síta ni pé mo ti sọ ọ́ rí láàrin ìjókòó yìí rí pé ọkùnrin kan ń bẹ àti ṣépè fún orí òun ni wọ́n ń pè ní Saheed Shittu bẹ́ẹ̀ bá gbàgbé látara pé ń yàkàyàkà gbogbo àwọn àfáà wa nílọrin ó bú Sheikh Adam ní èébú tí ò dáa tẹ́yìn pé tàbá tó ń sọ padà á sì tún máa sunkún ó bú Sheikh Kamali léèbú tí ò dáa ó bú bàbá wa Lágbàjì léèbú tí ò dáa ó wá wò sùnsùn gbòòrí páwọn èèyàn tó òun yọrí wọn débì kan ó wá nà mọ́ ọba Ìlọrin ó bú wọn léèbú tí ò dáa ó bú àfáà wa Oníkíjìpá ó pè láfa olójú màálù mẹ́rìndínlógún ó pè láfa àfikẹ́ jèèyàn kẹ́ tó jèèyàn gbogbo àwọn ebú tí ọ̀dá ó bú òun náà dáadáa ní àfáwà Miskinu Billah Mufti nígbà tá a tún fi jẹ Mufti ó tún bú ó ní àyà lọrin ẹ lọ́ọ́ fàáfà aládò jẹ Mufti ẹ lọ́ọ́ fàáfà aládò àfáà bá jèèyàn àlè jèèyàn ẹ ó tún bú wa ńlọrin pé nílàkàyè ọ̀rọ̀ yìí wá pọ̀ ọ̀wà èyí tó wá sọ tó gba omi lójú mi jù à ń rìpọ́ọ̀tù nù o mo sọ fún yín gbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí bàbá wa Mudirul Markaz Adamallahu Hayata ẹ̀dàkọ̀ ẹ̀wí dáadáa Adamallahu Hayata tí ń já sí pé kò sí ẹni tí ò lè rìn láyé bàbá ń ṣe wáàsí lọ́wọ́ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún dé òun ló fa sábàbí tí bàbá fi di ẹni tí wọn ò lè rìn gèrègèrè mọ́ wọ́n ń rìn o ṣùgbọ́n rìn wọn ò lọ gèrègèrè níjọ́ tí ààrẹ ni wá lágbára débi kan padà gbé bàbá kúrò ní Nàìjíríà ó wá wá sérí social media ó wá mú pampers lọ́wọ́ wá báyìí ó ní bàbá Lágége tí ń yàgbé ara o pampers ní ẹ̀dá kan ẹ wá bá ń kó pampers ó ra pampers ní tó pọ̀ èyí rìpọ́ọ̀tù nú o ọwá kó wá pé é ti ń yàgbé ara mo wá sun ẹkún jọ̀nà pé Ọlọ́run ó bá yá sí pé wọ́n lọ́ba tí máa gbé yẹn dìde àárẹ̀ yìí wọ́ọ̀sì lóòótọ́ débi pé láàrin ọdún kan àgbọ̀hùn bàbá ẹlòmíì ní ṣe wáàsí Ọlọ́run mọ́sà gbé bàbá yìí dìde Ọlọ́run sì gbẹ̀kún wa Mudiru ti dìde padà ẹ lọ wo tẹfsiri wọn ọmọ yín tó bá ní fóònù ńláńlá ẹni dàkún bá ń gbé wá sí tẹfsiri Mudiru ó tún wá fáìn sí èèyàn pupa ó wá ṣe gbogbo eléyìí o ó wá di ọjọ́ Sunday ìjẹrin àbíjọ́ Sunday òun pẹ̀lú ọkùnrin kan tá à ń pè ní Akadip wọ́n bá dìde ńlẹ̀ wọ́n wá lọ tẹfsiri bàbá Mufti Oníkíjìpá Mufti wá gbà wọ́n lálejò wọ́n wá dé pẹ́tọ̀ àwọn wá kí yẹn Mufti wá ní mo yá fi yín fọ́lọ́hun èyí tá a wá fẹ́ rìpọ́ọ̀tù gangan ni pé bàbá wa Mufti ọmọ kéwu yín làwa jẹ́ àwa tá ń tẹ̀lé yín lẹ́yìn ni wọ́n yé gbàyàn ọ̀rọ̀ bọ́bá wọn orí pé àyà Kùránì tẹ́ ó yé yín làwa náà fẹ́ pè yín ṣàkíyèsí Ọlọ́run sọ fún Ànábì Muhammad ya ayyuhal ladina amanu
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم bóyá àǹtí bàbá mufti ṣe bóyá wọ́n ráìtì àbí wọ́n ráìtì ẹ gbọ́. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين معه نورهم عسى بينهم أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. ẹgbẹ́ tó fi fọ́lọ́. ọlọ́ni yá ayyuhal ladina amanu. yá ayyuhal ladina amanu. ọlọ́ni mo pè yín tẹ́ nígbàgbọ́ tínú yín mọ́ tínú yín èrú tẹ̀ èrò kọ́ dàrú fún yàn kankan ọlọ́ni mo pè yín o. yá ayyuhal ladina amanu. ọ̀yá kọ́ máa yá. túbú ila Allahi tawbatan nasuha. ọlọ́ni tẹ́ ẹ bá ṣẹ̀mí túbú ila Allahi tawbatan nasuha tẹ́ ẹ bá fẹ́ túbá ẹ jẹ́ pé inú yín mọ́ yányá. ẹ ní kínníkínní kankan nú mọ́ kí lè ro Saheed Shittu tó fi lóun wá túbá. ǹjẹ́ ń tó wíhun ìjọ dọ́kan rẹ̀ yányán àbí ọ̀dọ́kan rẹ̀ yányán. ọ̀dà ẹ wá já béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni Ìlọrin gbé ń gbà wọn. ẹ wá níta wá fẹ́ sọ fún bàbá wa mufti ni pé ẹ̀yin náà lẹ́ máa kà ń gbogbo ògbà pé ṣùrùtù táúbà májẹ̀mú tí ń bẹ níbi ká túbá ẹ dákun ẹ dọ́mọ òun lóhùn májẹ̀mú tí ń bẹ níbi ká máa túbá àwọn májẹ̀mú tí ń bẹ ń bẹ ǹjẹ́ èwo ni Saheed Shittu tí ó ti ṣe nínú ṣùrùtù táúbà yìí. àkọ́kọ́ ni pé gbogbo ẹni tó bá ṣe lọ́hùn tọ́wá lòun òun fẹ́ wá foríjì àwọn nǹkan tí ó kọ́kọ́ ṣe ni ṣùrùtù táúbà májẹ̀mú tí ń bẹ níbi kéèyàn ó túbá. alákọ̀ọ́kọ́ ni anadiama alama fata anadiama alama fata èyí ó sorí kọ́ báyìí pé èmi náà mo bú sí Kamali báyìí kí n bàbá yìí ṣe fún mi ṣé tèmi pẹ̀lú bàbá yìí bá pàdé lárí kìámà kí ni èèwì fún yóò sorí kọ́ anadiama alama fata ìyẹn ó ronú pé kí ni ṣé ara máa gbéhùn wàlálìkùá ìwọ ọmọ tó ń bú ṣé àádámọ yìí ọmọ lọlé kí ó ṣé àádámọ yìí rí ọ parí ń bẹ ni wa ó fi ṣé àádámọ wo ní tí ọ̀dà tí ì bá ń sọ kọ́dọ̀ yìí náà ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ṣépè fún un ṣùgbọ́n àní lọ́bẹ̀ wọn. owó babalágbàjì ọ sọ̀rọ̀ sí wọn ọwọ́ àwọ ọba Ìlọrin wa ọ̀rọ̀ tí ọ̀dà ànádàmọ̀ alàmọ́ fata ìjọ ti ronú pé tó ṣe yí ọ̀dà torí tó fi ń ṣe fáàrí ni. ajá sí pé kò tí ì gba tútù bọ Ọlọ́run go feríjì àwọn bàbá tó bú nìgan wọn ò ní feríjì bí wọn bá rí kùmọ̀ lálìkì àmọ́ wọn ò wo ọmọ lágbárí ni. ẹlẹ́ẹ̀kejì nínú ṣùrùtù tábà òun náà ni pé aláyẹ̀húdà àlẹ́ ì tó bá fẹ́ pé kọ́lọ́run ó feríjì ọ wà tó sọ pé Ọlọ́run mo ti regret pé tí mo ṣe yí ọ̀dà ṣùgbọ́n Ọlọ́run tó ṣerú ẹ̀ mọ́ láyé. ǹjẹ́ àti ríbi Saheed Shittu ti jáde síta báyìí tó wá ní gbogbo ṣé Kamali tó ń bú ṣé Adama tó ń bú ọba Ìlọrin tó ń bú gbogbo àwọn àfáà Mudiru Markaz tó ń bú tó ń yẹ̀yẹ́ wọn tó ń ṣépè fún wọn pé wọn ò ní gbádùn. ǹjẹ́ òun ti regret pé tóun ṣe yí ọ̀dà kó sọ yíhun tó bá sọ yíhun tó kó tó wá ní pé òun ò tún bú wọn mọ́ láyé tóun bá bú wọn káyé wọn bàjẹ́ tóun bá bú wọn káwọn ọmọ wọn máa kú bóun bá kú wọn kóun gangan kóun jáná àwọn mọ́tò lẹ́nu kí mọ́tò ọ lọ òun lẹ́nu tírélà ṣe mọ̀ pé à ń láyẹ̀ ó dá àlẹ́ ìnà èèní ṣe bẹ́ẹ̀ mọ́ ó di mélòó jàn mọ́ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta kọ́ wá ṣẹ̀ṣẹ̀ wá máa sọ pé
astaghfirullah torí pé àwọn tọ́sẹ̀ wọ́n ti yọnu sí yóò ẹsẹ̀ wá darí sọ́dọ̀ Ọlọ́run sùúrùtù tábà nù. bí mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀bá tí pé lérí Saheed Shittu ẹ gbọ́dọ̀ gbà horrible just like that. torí pé ìgbà tí ọ̀rọ̀ tí bàbá Mufti wí ńgbà tó débẹ̀ ni pé gbogbo ẹni tó bá darí wá bá àwọn ànábì Ọlọ́run pé ṣẹbọ mọ́ wọ́n gbà á wọlé pé máa bọ̀ fàmárẹ́ àbá. ṣùgbọ́n kí ló dé tá a fi sọ pé ọ̀nà tẹ́yìn gbàgbà ọ̀dà ọ̀gá lẹ jẹ́ eléré ẹ̀sìn lẹ jẹ́ lóòótọ́ wọ́n ní àgbà tí ò bínú lọ́mọ rẹ̀ pọ̀ ẹ ti dọ̀gẹ́ eléré ẹ̀sìn lóòótọ́ ṣùgbọ́n tẹ́wàá wí ni pé èmi funfun lọ́wọ́ mi báyìí nígbà tó ti lè wá pọ̀ wá bẹ̀ mí hùn mo ti gbà sógbọ́n gbogbo àwọn tó bú lára mi gbogbo àwọn tó yẹ̀yẹ́ wọn torí pé àwọn kan ni wọ́n dìde lérí ìgbà tí ń bú Miskinu bí láìpẹ́ àfọ́ olójú mọ̀lú 16 àwọn ọmọ kéwù kan ni wọ́n dìde tí wọ́n ń bú padà ẹ̀yin kọ́ lẹ̀ ń bú àwọn tí wọ́n wá bú ni bó làwọn wá rí ńgbà tẹ́yìn gbà horrible nísìn bó làwọn ti rí ẹ dá mi lóhùn àwọn dalẹ́ ìdánu ìtumọ̀ sí pé tẹ́lẹ̀ kan bá tó bú yín padà ẹnìkan ò ní jáde sí yín mọ́ pé torí pé bàbá là dìde ìjà nísìn ẹ padà gbà wọlé horrible ìwọ náà máa wo ibà máa sọ náà òye yóò bá ẹwẹ ní tá à ń torí ẹja ẹrí kan ẹni à ń torí ẹja náà ni òun náà ló ti padà lọ́ọ̀dọ̀ wọn ìdùn wà àbí ìdùn wà so ẹni tí yàrá bá ń torí rẹ̀ jà tó tọ̀ ń wá gbà ń tọ̀ ń horrible yóò dùn yàn àwọn èèyàn ti wá jáde wọ́n á bẹ̀rẹ̀ sí sọ pé àṣé aláìmoore ni bàbá Mufti irú ìjọ tọrọ yìí ń ṣẹlẹ̀ ẹ̀yin kọ́ lẹ̀ ń fèsì fún àwa là ń fèsì fún kọ́dà ẹlòmíì ṣe pé kọ́dà àwọn míì wọ́n wádìí rẹ̀ débi ilé bàbá rẹ̀ báyìí wọ́n wá lọ mú ọkọ̀ bàbá rẹ̀ wọ́n wá fi ń ṣépè fún pé ìwọ tó ń bú ṣe Ádámọ̀ ìwọ tó ń bú ṣe Kàmálí ìwọ tó ń bí Mufti tó ń bú gbogbo àwọn ẹni Ọlọ́run ṣe báwọn kan wọ́n dìde ìjà wọn sí i tó bóun bá wá wá tọkàn wá láàrin ìṣẹ́jú 5 sí ìṣẹ́jú 10 tẹ́ ẹ ti gbà wọlé bẹ́ẹ̀ ojú kí ni kọ́ máa fi wà àwọn tó ń pè họ́ọ́bì ẹni táwa pẹ̀lú rẹ̀ tẹ́ torí ẹ̀ múra kankan àwa ti dọ̀rẹ́ padà ojú bo ni káwọn kí wọ́n wà látàrí ilé yẹn ò ní pé bàbá Mufti ìmọ̀ràn fún wa látọ̀dọ̀ wa sọ́dọ̀ yín ni pé bẹ́ẹ̀ bá fẹ́ gbà á pé ẹ yááfì rẹ̀ gbogbo àwọn tó sọ̀rọ̀ síhùn ẹ sọ pé kó lọ bẹ̀ wọ́n padà àmọ́ jẹ́rìí Mudirul Markaz Adamallahu hayata torí pé n tó jẹ́ kárí ẹ̀rí eléyìí pé gbogbo ẹni àwọn èèyàn ti ya wèrè nísìn wọ́n wàá bẹ̀rẹ̀ sí bú àwọn àfáà tó tóbi wọ́n bẹ̀rẹ̀ sí bú àwọn tó tóbi wọ́n fẹ́ẹ́ fi bẹ̀ ga ní o káyọ́ mọ̀ wọ́n báyé bá mọ̀ wọ́n tán wọ́n wà padà dé pé ẹ dákun ẹ yááfì àwọn ọmọ kan bẹ Yàyà kílà ń kókó rẹ̀ Yàyà Gàmbàrí òun ojú tínrín ọrùn báyìí lọ ojú dédé sáàsì lè mèyí lọ òun náà bú ṣe Ádámọ̀ láyé ó bú bàbá alájà àgbà ọmọ tó yẹ pé ìyálà ìyá rẹ̀ gan kèétí máa sọ ọmọge kèétí ẹ̀ tí ì dè èèyàn tí ṣe Kàmálí tí ń lò jáfa iṣẹ́ Ádámọ̀ tí ń lò jáfa wọ́n wá ń fún un lówó torí gbogbo àwọn Saheed Shittu ya wọn kan wọ́n fún wọn lówó pé ẹ máa bú wọn wọ́n wá fún ọmọ yìí lówó nígbà òdìjọ́ kan mo rò pé ọmọ yìí sùn ó wá ronú pé ṣé bóun ó ṣe lògbèsè ayé òun parí rẹ̀ lọ́mọ Yàyà Gàmbàrí ọba bọ́ sí Facebook padà ó ní ṣé Ádámọ̀ tó ń bú àwọn kan wọ́n fún wọn lówó pé kó wọn máa yàkàyàkà wọn ṣé ó Kàmálí tó ń bú àwọn kan wọ́n fún wọn lówó gbogbo àwọn àfáà lọrin tó ń bú àwọn kan wọ́n fún wọn lówó ó wá gbéra rẹ̀ dìde kọ̀ọ̀kọ̀ kí wọ́n lù ú panjọ́ náà ó wá kọrí sí Agége kó tó rí bí wọlé ńjọ́ náà àwọn yẹn Mùdírù ló ní káì ẹ má lù ó wá kúnlẹ̀ wájú wọn báyìí pé gbogbo tí mo fi sẹ́yìn pátá ẹ forí jì mí èyí sì lọ́ọ́ ṣàtúnṣe gbogbo àwọn tí mo bú mo fi Ọlọ́run búra ọmọ yìí bọ́ sí Facebook ọ̀kọ̀ọ̀kan ní gbé wá ṣé Kàmálí tí mo wí fún yín báyìí ìrọ̀ mọ́ pa o wọ́n fún mi lówó ni ó wá ka Saheed Shittu yìí sínú àwọn tó fún un lówó ó wá ka àwọn Saheed Shittu yìí sínú àwọn tí ń fún un lówó pé máa bú wọn máa sọ̀rọ̀ sí wọn Saheed Shittu tó wá padà kàkó fún wọn lówó yìí òun lòun wá bá Mufti jẹ̀lẹ́ńkẹ́ tẹ̀yìn wá yọ̀ǹda rẹ̀ ó wá bọ́ sí Facebook ní ìkan bí ìjẹta padà sẹ́yìn pé mo níjọ́ Sunday lọ́lọ́ wá ní tọ̀ mo dúpẹ́ fún bàbá Mufti o èyí òun ló mú èrè tèmi gan touch pé mo kí bàbá Mufti o torí wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ so ọ̀tán ó sì kúrò lérí Facebook bẹ́ẹ̀
látara báyìí èyí wọn là pè ní àkíyèsí wa tí àbá wa Mufti kìí ṣe a sọ pé kí wọn má feri jiyàn o ṣùgbọ́n ìferíjìn tẹ ìferíjìn ẹ wà ní aláwọn tó ọ̀sẹ̀ lára mi àwọn tó obú àfa mi obú ṣe Kàmálì obú ọba mi nílọrin sọ pé ọ sọ bẹ́ẹ̀ mọ́ sọ pé àwọn kan ni wọn kódà tú àṣírí àwọn tó fún wọn náà lówó pé ọmọ bú wọn ọtán sọ ọlọmọsá tàṣúnṣe gbogbo wa ọlọmọsá bá wa ṣàlékún àánú rẹ̀ fún bàbá Mufti náà